ọ̀gá mi ṣe ní Sunday Igboho. Èmi náà wọ́n ń sọ ní gbogbo ìgbà kan sá kó máa lọ níwájú báyìí ká pé ká tó rú mi ká tó rú àwọn tọ́wọ́ tó kù náà káwá jókòó papọ̀. Iná ń jó wọ́n kú wa. Ikú bá bá orúkẹ ìgbè bá bá àgbò. Kí ilé jókòó kọmíṣánná yóò kì í sọ níjẹkújẹ. Lè tẹ̀lé lẹ́yìn ọlọ́mọ fọlọ́gbúra. Lè tẹ̀lé lẹ́yìn kó dàbí ẹ̀mí wí kì í dá lẹ́yìn. Ṣùgbọ́n kò lórí pé wọ́n yá kókó ọ̀nà pọ̀. Ọlọ́mọ kò lórí ẹ̀. Àwọn inú àwọn tí ń kọ́ káàkiri náà lọ tó wọ́n padà dàgbé ẹ̀díẹ̀. Yóò sì ti fọ́nù ṣe yóò ti fọ́nù ṣe fáwọn yẹn. Ṣùgbọ́n bọ́lá jẹ́ wípé ọlọ́yẹ̀ Sunday Igboho bá wọ ẹgbẹ̀ mi ó lè kọ́ mẹ́fà pọ̀ tẹ̀síwájú mọ́. Ó mọ̀ ṣùgbọ́n kò mọ̀ tiwọn. Ọ̀rọ̀ sá gbàgbọ́lẹ̀ ní ẹlẹ́rìí. Wọ́n ṣe gbọ́dọ̀ nínú ìyẹn ẹ̀rọ wípé ọmọ mi ọ̀rọ̀ bùtá bá sì fi rán ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ mi. Àǹdẹ́ ní ipò tó ní kálukú jókòó sí ọ̀tọ̀ọ̀tọ̀ mi. Ipò tó máa ń kó Sunday sí. Lẹ́yìn ọba ní kò ní rí mi. Ẹ̀mí ń tàn wọ́n bọ̀. Nítorí wípé ẹ̀dá tó bá ti wà tó bá ti ní ẹ̀mí amẹ́nì kejì ó jẹun lógún. Ṣé bí gbogbo nǹkan ṣe hàn ní orí burúkú mọ̀ nìyẹn? Ṣé gbogbo nǹkan ṣe hàn ní orí burúkú mọ̀ nìyẹn? Ok, bóyá ìwé ẹni bẹ́ẹ̀ mẹ́ta yìí. Ṣé bí mo ra mọ́tò fún ẹ̀mí akẹ́nìmọ̀dé ní kébé? Àbí bẹ́ẹ̀ kọ́? Ok, ẹ̀yẹ ń gbọ́dọ̀ ní mọ́tò. Ó gbé fún yàn, ó tún wà wípé ìlú tó ti jáde. Tó ti jáde, tó ti gbọ́gbọ́n gbígbé. Tó sì tún jẹ́ wípé ọkọ̀ ní àmì níbẹ̀. Kò gbàgbé ìgbìgbé. Gbogbo àwọn ọba ń sọ yìí, gbogbo àwọn kẹ́mẹ́tà ń sọ yìí pátápátá. Nígbà ológun pátápátá kò sẹ́ni tó lè sọ̀rọ̀ Sunday ní kò gbà wọlé. Tó bá sẹ́ni mi ní sẹ́wọ́n ti, èmi ti, nígbà mi ti ìjà lọ́sánà, àtọ́lọ́kadà tí omi ti dọ́ọ̀bù. Nígbà náà, sẹ́wọ́n ti gbọ́ láti pẹ́ Sunday pé kí àwọn gbọ́wọ́ fún. Ẹni níbi kásá fi àpò gbọ́dọ̀ yẹn. Wọ́n ti pè é, owó yẹ mí yẹ, ṣùgbọ́n ní láyé lọ́wọ́ lè dalẹ̀ ibi tó ti ń gbé tó ti ń mu. Ọkẹ́ tó bá sẹ́ni omi ìdí sọ́wọ́ wọ̀ mí lójú wọn. Àwọn ọmọ ìgbà ẹ̀kọ́ ti dáhùn nǹkan mìíràn níbi ìgbà náà. Fẹ́ bá wọn tí ń fi gbogbo nǹkan lógun yẹn tó ti fi ń dà lúrú, tó ti fi ń dalẹ̀ tó ti fi ń ṣe kí làtúbọ̀ kan wọn. Sọ́wọ́ àlàyé wọn báyìí. Àwọn náà ṣe bí mọ́sán ti gbà náà ni. Kékeré bẹ́ẹ̀ ti lọ. Pátápátá gbogbo àwọn kékeré ìjẹta gbogbo wọn ti lọ mọ́. Òkè ìkàdù gbogbo àwọn yẹn ti lọ. Nípa kíni, nípa ìkíyèsára. Mọ́sán tó lè tẹ̀lé olóyè Sunday Igboho láyé ọdún ọmọ kún fún ilé tó láyé àkọ́rọ́ múra. Kì í ṣẹni tí ó lè pìtẹ́ rẹ̀ fún àwa. Ọmọ kékeré wọn dákẹ́ àgbàmọ́dé tó bá ní Sunday Igboho tó bá ní gbogbo yà tó ṣe oníṣẹ́ ọgbẹ́ kìíní bá aṣọ tó jáde síta. Àwọn èèyàn ní láàkọ́ta ti síbẹ̀ dàrẹ́. Inú fi dàbí wípé tí èèyàn bá ṣe ilé ìlú ọmọ ọ̀rọ̀ yìí tí Sunday lóye ṣe ń tó ṣe sí mọ̀lẹ́kẹ́ làárọ̀ yìí. Kéde bò ní gbàgbé ẹ̀. Kẹ́lẹ́ àwọn ní gbàgbé ẹ̀. Àbábá ò lè gbàgbé ẹ̀. Ṣé ń gbọ́? Ohun tí ṣe Sunday Igboho ṣe, òun ló ṣe kí ni? Òun ló ròyìn ẹ̀dọ́là, ìyẹn àwọn tí Mọdákẹ́kẹ́. Ká tó wá sọ ti àwọn Ìgbọ̀ngàn. Ibẹ̀ làwọn kan ti máa sọ pé kí ló ṣe? Àní kí ló ṣe? Kí ló ṣe ìwọ́gun òṣèlú ọ̀ṣẹ̀ láta ìbóyá wà bọ̀? Lọ́ọ́ ṣe láyé tíntínní lásán tíntínní orí ẹ̀kọ́ náà báyìí lọ́ọ́ ṣe bóyá ọ̀gán adé. A máa sọ yí pé ẹni tó lọ ń gbéṣẹ́ rán ó yàtọ̀ sẹ́ni tó gbéṣẹ́ rán ra ẹ̀. Tó bá jẹ́ ẹni tó gbéṣẹ́ rán rẹ̀ ní ṣe Sunday Igboho náà ti sún wọn ti pẹ́ ẹja sòtọ̀rọ̀ fúnra wa. Tó bá jẹ́ pé ẹni tó gbéṣẹ́ rán ra ẹ̀ ní bàbá Akíntóyè á ti sún wọn ti pẹ́. Kí lẹ̀ ń sọ yìí? Ẹ má bínú. Á ti sún wọn ti pẹ́ kì í ṣọ̀rọ̀ rọ́. Ṣùgbọ́n àwọn kọ́ ló gbéṣẹ́ rán ra wọn. Elédùmarè ló gbéṣẹ́ rán wọn. Elédùmarè rí i pé wọ́n ń fi ìyà jẹ àwọn ọmọ òun. Ó wá gbé wọn dìde pé yá ìwọ dìde. Òun wà lẹ́yìn rẹ̀ bí akọni. Òun ni òjò sú wọn. Tí wọ́n bá wo gbogbo tọ̀mẹ́ǹtì tí àwọn ọmọ Yorùbá ń fún wọn, àwọn ọ̀dàlẹ̀ ń fún wọn. Tó bá jẹ́ pé àwọn ló gbéṣẹ́ rán ra wọn ni wọ́n á ti padà tipẹ́. Ṣèbí ìgbà yẹn mọyé owó biribiri tó máa gbé fún ṣe Sunday Igboho nígbà tí ọ̀rọ̀ Yorùbá Nation bẹ̀rẹ̀ nígbà yẹn tó fẹ́ wá sílé kù. Nígbà tó rí pé aláyé yóò máa gbowó lọ́wọ́ àwọn ṣùgbọ́n ló jẹ́ wá bọ́ sílé.
òun ló jẹ́ wọ́n á bọ̀ sílé wọn já sòtọ̀rọ̀ fúnra wa. ẹ̀yin ẹwà àwọn tó gbéṣẹ́ ránra wọn lánàá kọ́ gbọ́lọ́wà. mi ò ní dárúkọ èèyàn because ní sọ̀kẹ́sọ̀kẹ́ ìgbà tàwọn tán tẹ́tẹ́tẹ́tẹ́. mo láwọn tó gbéṣẹ́ rárá wọn lánàá ń bọ́ lọ́wọ́ lẹ́nìí wọ́n ti ṣe kí náà ti wọ̀ sin bí ọbẹ̀ pààrọ̀ ìyáláyà yìí. mo ní ìyáláyà yín wọ́n máa sọ̀rọ̀ mọ́ àwọn máa gbóhùn wọn mọ́ àwọn ajá wọn kankan mà ló máa dẹ̀ ń gbó nísìn àwọn tó gbéṣẹ́ rọra wọn nìyẹn kán lè bá wọn pa àwọn wà bẹ́ẹ̀. níbo ni adélé wa wà mo ti ní mo ní sọ̀rọ̀ bọ́ mo ní mo ní dárúkọ níbo ni adélé wọn wà wọ́n ṣe fùrùkẹ́kẹ́ àwọn tó gbéṣẹ́ rọra wọn nìyẹn. ṣùgbọ́n àwọn tó ń lọ gbéṣẹ́ ìrẹ́ lọ́wọ́ tó gbérán ní tòótọ́ ní gidi wọn ò ní dẹ̀yìn. irú ẹ̀ ní ṣe Sunday Igboho. àwọn yóò máa sọ pé kò ṣe kankan kí lè adé kíníkan nígbà kan ṣé bàbá tiẹ̀ lè ṣe irú ẹ̀? bàbá tiẹ̀ lè ṣe dájì ẹni tó wò sùsù pé àwọn ìyà ń jẹ ìran òun. kí lẹ̀yin ṣe ń tiyín kẹ́ ẹ bẹ̀yìn bọ ẹgbọ́jẹ́ lẹ́ ń ṣe ẹ̀fílẹ̀ jàre ṣẹ́rìn nìkan ni ṣèbí nǹkan tẹ́yìn ń ṣe nìyẹn. ẹ fi wọ́n lẹ̀ jàre ṣáà ti máa gbówó fáwọn ẹ fi wọ́n lẹ̀ wọ̀n níbi tán lọ ṣèbí nǹkan tẹ́yìn ń ṣe nìyẹn. kí la máa ròyìn nípa tiyín? kí la máa ròyìn nípa ti Sunday Igboho? kí la máa ròyìn nípa ti bàbá Akíntóyè tí a bá gba Yorùbá Nation tán? àwọn wo lẹ́yìn gan ti mọ̀ pé a máa sọ̀rọ̀ ẹ̀ dáadáa àwọn wo lẹ́tù rò pé a máa gbá sí gọ́tà? ẹ má bínú o ẹ já sọ̀tọ̀rọ̀ fúnra wa. ìdúró mo fẹ́ máa ń láìkó orin kan tó máa ń sọ wípé Yorùbá ń jara wọn nítorí ewé Yorùbá ń para wọn nítorí ipò wọn gbẹ̀bí fáláre wọn tún gbẹ̀bí fẹ́lẹ́bí wọn gbẹ̀bí fẹ́lẹ́bí àbẹ́rẹ́ ṣe máa ń kọ́ wọn gbé ààrẹ fún ẹlẹ́bí wọn gbé ẹ̀bí fún aláre. ẹni tó bá fẹ́ ṣí ẹni tó ṣe ẹ máa sọ̀rọ̀ bàjẹ́ ẹ máa ṣe oríṣiríṣi. ṣèbí ìjọ́wò náà ni ọ̀gá yín kan náà bọ́ta tóun náà sọ fọ́tọ̀fọ́tọ̀ lẹ́nu ara ìbàjẹ́ èèyàn nìyẹn ara àwọn ìfàsẹ́yìn ara àwọn ìdojúkọ tí ẹni tí Elédùmarè bá gbéṣẹ́ lé lọ́wọ́ ara ìdojúkọ ẹ̀ nìyẹn. wọn ò dẹ̀ ní títorí ẹ̀kọ́ ṣe kìnnìkì wọn padà because they know what they want, they know the gold they are pursuing. Yes. wọ́n mọ gold tó wà wájú tí wọ́n fẹ́ lọ gbà. ọ̀wọ́n á ní jẹ́ kí àwọn sliver kankan tí ò make sense kan wọ́n máa ṣe kí ni kan wọ́n máa dà wọ́n padà no. They know and we know what we want and they know the future of Yoruba is going to be bright and shine. kí wọ́n á ṣe pé àwọn ọ̀sán àwọn òrùn kankan títí tó ń ràn lọ́sàn tó ń disturb ló máa wá dá wọn padà ṣe bí wọn lẹ́yìn náà gbọ́ yẹn. He is the true man that God sent. ẹ já sòótọ́ ọ̀rọ̀ fúnra wa ẹ jẹ́ ká mú ẹ̀gàn kúrò ẹ jẹ́ ká mú tàbùkù kúrò. Yes, he is the one that God sent. gbẹ̀yìn tẹ̀ ṣe fojú kan náà ṣẹ̀ṣẹ̀ nínú ìkànnì kìnìkan wò ó lọ jókòó síbẹ̀ ẹnu ẹ ló wáyé ibi tó máa kú sí ló wáyé ó rí kílódé ẹ̀rọ̀tẹ̀ nìkan ni ẹ̀pínlẹ̀ gàrí ẹja máa bá ṣẹ́wọ́ ìdẹ̀wò ibi tẹ́ ẹ máa kú sílẹ̀ wáyé já sòótọ́ ọ̀rọ̀ fúnra wa because God don't send you, he send him and Baba Akintoye. àbó ò tí ì mọ̀ ò tí ì gbọ́ ìtorí ẹ̀ ló fi jẹ́ pé ẹ mọ̀ pé téèyàn bá fẹ́ débì kan àwọn situation kan even though tó bá fẹ́ dẹni gíga láyé àwọn situation kan wá kankan tó jẹ́ pé o máa face but don't relent. That is what he is doing. He don't relent, he move forward. So ẹ jẹ́ n continue. wọ́n sọ pé òjíṣẹ́ tó ti dé o ẹ máa gbọ́ ẹ máa gbọ́. You take the one you want. You take your part. Take your part. If you want to follow Yoruba Nation, to follow it with your true and clean mind.
If you don't want to follow with true and clear, just get out. Just leave the Yoruba nation and stay on your own. Stay on your lane, man. Ayé yìí ò lè tó bá òun now. Ẹ̀rù bí àwọn òṣèré ni. Ṣàlẹ́ ọ̀rọ̀ mi ọ̀rọ̀ kan máa wà tó jẹ́ kó máa jáde. You will think we are just playing when we are saying it, but in later you will know that the word is very powerful. You will think we are playing because we are laughing. Oh my show. If you want to join Yoruba Nation, join it with your clean heart. Wow, you will enjoy it. Yes. But if you don't join it with your clean heart, tó jẹ́ pé gbẹ̀yìn gbẹ̀bọ̀jẹ̀ lè wá ṣe, ó ní débẹ̀ Yoruba Nation kì í ṣépè. Kò ṣépè, má gba òjíṣẹ́ tó ṣépè ni mi ò ṣépè. Kò sí rọ́bẹ̀, bet me, quote me, tó bá jẹ́ pé rọ́ mo pa. Try it. It's not that I'm not threatening anybody. I'm not me ò ṣépè ní anybody, but you just try it. Àwọn tó finú méjì ṣe ń jọ́ kìíní àná ń bo lọ́wọ́. Àwọn tí ò ṣe pẹ̀lú clean hand ẹ máa rántí o, kẹ́ ẹ máa rántí, kẹ́ ẹ máa flashback dáadáa. Àwọn tí ò ṣe pẹ̀lú inú kan, òótọ́ kan, níbo náà wà. Ẹ máa dáhùn fúnra ara yín ní comment section. Àwọn tó ṣe pẹ̀lú inú kan, pẹ̀lú òótọ́ kan, pẹ̀lú omi ara àti ẹ̀jẹ̀ wọn, níbo làwọn náà wà. Ẹ já sòótọ́ ọ̀rọ̀ fúnra wa. That's why I always say, if you want to join Yoruba Nation join Yoruba Nation with your clean heart. Don't join with your dirty and rubbish heart that ẹjẹ join wọn, màmá ṣe bí tòótọ́, màmá ṣe bí tòótọ́, màmá ṣe bí tòótọ́. At the end of the day, ò níbi kankan tẹ̀ ń lẹ̀. They will just ẹ ṣáà jẹ́ ń dákẹ́. You think I'm playing? Try it. Ìwọ kan try it. Ipò fẹ́ wá join Yoruba Nation. Ó wá join Yoruba Nation tán. Ó wá ń ṣe bí ọ̀dàlẹ̀ wọ́n ṣe ṣekúṣẹyẹ. Just try it and see. No, just kì í sọ pé kọ́mọ máa kú abẹ́rẹ́ ṣe máa sọ. Kì í sọ pé kọ́mọ máa tẹ̀. Wọ́n á dán wò. Try it. Òjíṣẹ́ wo ló tún sọ yìí? Bí àṣẹ̀dá bá ṣe gbé sí mi lẹ́nu ni mo máa ń sọ. It's not that I'm just writing anything down. No, I'm not writing anything down. I'm not listening. Mo ti ṣe program mi lórí jẹ. Mi ò rò bóyá mo kọ̀wé kan lẹ́rìí. Ní pé nǹkan tí mo fẹ́ sọ ni next. No. Ní bá ti bọ́ síbẹ̀ tí spirit yẹn bá ti gbé wá ní just a piano sọ̀rọ̀ lọ́ntẹ̀ mi nìyẹn. Sometimes màá wá padà lọ́mọ fídíò máa ṣe mí náà mo sọ nǹkan báyìí. Yes. O fẹ́ join Yoruba Nation. You don't want to join with your clean heart, right? You want to join that you be doing ṣekúṣẹkúyẹ. Try it and see. Ìwọ náà wá join. Kó wá gbẹ̀yìn bọ̀bọ̀jẹ́. Kó wá òun kó tó máa ṣẹlẹ̀ sí ẹ. But kó o tó join. Kọ́kọ́ rántí àwọn tó gbẹ̀yìn bẹ̀bọ̀jẹ́ lánàá. Kó o rántí ibi tí wọ́n wà. Kó o rántí ibi tí wọ́n wà o. Síbẹ̀síbẹ̀ Ọlọ́run ṣì nífẹ̀ẹ́ wọn náà kọ́ṣẹ́ ó ránṣẹ́ sí wọn ṣùgbọ́n wọn ò gbọ́ ni. Wo ibi tí wọ́n wà lẹ́nu. So kó o tó join Yoruba Nation pẹ̀lú dirty mind díẹ̀. Kó kọ́kọ́ wo ẹ̀yìn wò. Àwọn tó join pẹ̀lú dirty mind. Àwọn tó join nígbà tí wọ́n gbowó. Àwọn tó join nígbà tó jẹ́ pé wọ́n fẹ́ mú gbogbo wọn fẹ́ bàjẹ́. Àwọn tó join nígbà tó jẹ́ pé wọ́n fẹ́ mú gbogbo wọn fẹ́ dojú ẹ̀ bolẹ̀, wọ́n fẹ́ fà sẹ́yìn. Níbo náà wà lẹ́nu. Kó máa rókì lọ́kàn wa o. Ẹ já continue. Èmi náà ni mímọ́ bọ̀ fún yàn. Èmi náà sì gbàgbé ẹ̀. Láíláí kò lè pọ̀ sí. Èmi náà ni mímọ́ bọ̀ fún yàn. Lọ́dẹ̀ gbàgbé ẹ̀. Ìyẹn ṣe Sunday Igboho nìyẹn o. Kò ní possible. Ṣé ẹ gbọ́? Láíláí. Ó ní bí ọ̀rẹ́ mi. Mọ́tò tí ń ṣe mọ́tò àlọ́kù. Mọ́tò ṣaráṣará. Kábíyèsí Olódùmarè. Ọ̀rọ̀ ọmọ mi kọ́. Olóyè Sunday Igboho jẹ́ ẹnìkan tó jẹ́ wípé àkàndá Ọlọ́run ni. God bless you. Àkàndá Ọlọ́run akọni èèyàn. Mo fi títọ́ bí Ọlọ́run ẹlẹ́dàá búra. Tọ́lá sọ pé èèyàn ní àánú. Àti pé kẹ́yìn sẹ́rí kẹ́yìn ńlá yọ. Kẹ́yìn kọ́ sọ ìtọ́fọ́ yẹn kó sì mọ́ nípa ọmọ ẹ̀mí ni. Olóyè ló ní. Olóyè Sunday Igboho ló ní.
kẹ́yìn kan lọ kẹ́yìn sọ̀rọ̀ fún yẹn ẹlòmíì wà fẹ́ gbogbo wa sọ̀rọ̀ pẹ̀lú ọ̀pọ̀ lọ́sẹ̀ tí. ṣùgbọ́n o tiẹ̀ yóò kàn ṣe é ọlọ́wọ́ jù ọpẹ́ lórí rẹ̀ lágbára Olódùmarè àìmọ́ mi kúkú òsì náà ìdámìrì ayé mi dà torí wípé kò sí ní abẹ́ bó ti wúlẹ̀ kórí nígbà tí ọ̀tá bá sọ wípé àwọn ènìyàn yóò máa kù díẹ̀ ní torí pé kíkù díẹ̀ ní kù kí ilẹ̀ tó fọ́n kíkù díẹ̀ ní kù kí ilẹ̀ ní oṣù ọ̀pọ̀ tó sùn kíkù díẹ̀ ní kù káyọ̀ ọ̀pọ̀ torítorí ẹ̀yìn òkú náà ń dàkàrà ẹ̀yìn òkú náà fọ́ gbàrà níkiri ọmọ oníwúkọ kì í kú sórí ìkiri ìwà ọgbọ́n ká kì í lọ sọ́gbà àrùn náà gbogbo ibi tí olóyè Sunday Igboho bá ti lọ ẹni ló ní kò ń dé nígbà tiẹ̀ ọgbà ń bọ̀ ló ní kò ń bọ̀ nígbà tiẹ̀ nígbà bàbá bá ń dènà bí ọ àwọn náà máa fi kú ṣe bàbá bẹ́ẹ̀ ni àṣẹ́gun Sunday Igboho àwọn èèyàn wá ní Sunday Igboho ọlọ́ọ̀lù rẹ̀ ẹ̀yìn kò sí wàhálà kánjẹ́ kí ẹ̀rọ pẹ̀lú ẹ̀bá fẹ́ gbá bọ̀ ó ní wàá bí ẹ̀bá tó wọ́ sórí fíìdì ìbẹ̀rẹ̀ láti wá mọ ọ̀lẹ́ ìbẹ̀rẹ̀ láti wá mọ ẹni tó lè gbà bọ́ọ̀lù jù ẹni tó bá sapá lẹ́ni Sunday Igboho ó ní sọ ọ̀lẹ́ náà ní ẹ̀yọ ọ̀lẹ́ náà ní orí ọ̀tọ̀ ti dàgbù òpònú ẹ̀dá ẹ má sapá lẹ́ni ó ní Sunday Igboho tó lọ́lẹ̀ ní ayé ẹ̀ ti ta àbí ẹ bá wa sọ fún wọn nígbà gbáná bàbá àbí o bẹ́ẹ̀ ni nǹkan táwọn nǹkan sọ ni á ní ọ̀lẹ́ ni kò lè ṣe kí ni àwọn òpònú tó ń sọ̀rọ̀ pọ̀ lẹ́ni wọ́n ṣe nǹkan kan o wọ́n ṣe nǹkan kan orí social media lọ́kàn tí màmá jẹ́ kìí sẹ́ máa sọ̀rọ̀ wọ́n máa sọ̀rọ̀ bí pé àwọn ọlọ́nà ń gbáyé lọ́wọ́ wọ́n fẹ́ discourage yes wọ́n fẹ́ discourage máa yẹn ni ọ̀lẹ́ ni kò ṣe kankan kò ṣe gbá kò ṣàwó ẹbí wọn lè lè mélòó ni bàbá ńlá kù bàbá wọn ṣe àwọn ìyá wọn kan tó fẹ́ ṣe gan aláwọ̀ ìyá wọn kan tó fẹ́ ṣe gan wọ́n ṣe tì kí lẹ̀ sọ just dey play with Yorùbá nation oh my God e dey joke with Yorùbá nation oh my God you better stop joking you better do what stop joking with Yorùbá nation stop blackmail Yorùbá nation else you will jẹ gba I'm telling you the truth and I'm telling you the facts ẹ já sọ tọrọ fúnra wa òtọ́rọ̀ máa ń korò I don't care you abuse me you ṣe kí n ṣe ni àti máa ń gbé ìbò yín sára ìbú tó ṣàmọ̀ kó bá lè gbé ni kó o bú mi wá don't do what don't ever joke with Yorùbá nation nígbà tí Ọlọ́run sọ pé òun dé ní ẹ̀yin kan ẹ̀yin kúẹ́kúẹ́kúẹ́ kan ẹ̀yin ìyá adìyẹ kan wà sọ pé alẹ́ yìí náà wà pé ẹ̀yin wọ́n ṣe fúrúkẹ́kẹ́ ṣẹ̀rí yẹn yẹn fún wèrè dànù àṣẹ fún wèrè dànù àṣírí níbo lẹ́wà nígbà tí ẹni ẹlẹ́ni fi orí ńlá ikú àyàn sẹ́yìn ọ̀lẹ́ni níbo lẹ́wà nígbà tí ó dé ikú níbo lẹ́wà nígbà tí máa yín struggle pẹ̀lú ayé ẹ̀ lórí kíni lórí Yorùbá nation akọni ọkùnrin ẹ̀yin òpònú kan ẹ má bínú o ìyẹn láì mọ̀ kankan wá sọ pé ọ̀lẹ ni kóró gbọ́ lẹ́nu yín times 100 èyí tí ṣe látà ẹ̀ tí ṣe látà ẹ̀ tẹ̀ tí ṣe nǹkan kan ni ẹ má ti surrender ní straight wọ́n gbé àdúrà owó tó wọ́n gbé fún ṣe Sunday Igboho wọ́n gbé fún yín ẹ surrender ni àbẹ́yìn yóò iná kan àbẹ́yìn tẹ́ ń kara wọn tẹ́ àbẹ́yìn tí ìgbàdá fúnra sọ pé àwọn ti mọ̀ pé Yorùbá o kí ni owó àti ipò òun lọ mọ̀ tẹ́ bá ti fún wọn lówó tẹ́ ti fún wọn ní ipò ó parí irú ẹ̀ ní ti Gani Adams sorry to say yes owó ipò ó ti tán gbogbo tó kù tẹ́ bá pè wọ́n síbi tẹ́ bá pè wọ́n síbi ọkàn máa ṣe ẹ àwọn pọ̀ lọ́la àwọn máa wá jà fún yín àwọn kinní kan ti lọ bẹ̀ àwọn kinní kan ti lọ bẹ̀ náà máa ga gbọ́ngbọ́n wọn náà jà wọn bá kan lọ ìwà àbálà àbúgbẹ̀ nǹkan tí ṣe Sunday Igboho ṣiṣẹ́ ẹ̀ lè ṣe ni ẹ̀ lè ṣe ni ẹ̀ lè ṣe láàrin ẹ̀ ká àwọn pásọ̀ ìṣẹ́ṣẹ́ ẹ̀ máa fọ́tọ́ lẹ́nu abínibí ó yàtọ̀ sí kìíní abẹ́lẹ̀ ṣe máa ń sọ ẹ jẹ́ n put it in this way quality yàtọ̀ sí pàǹdà quality ó ṣe kìíní ó yàtọ̀ sí quantity
panda gold àbí panda chain ó yàtọ̀ sí gold chain. No, ní tó ṣe náà ń pè lóhun. Yeah. Ìwọ tó bá ní òṣè kankan máa bá lákùbà bá ẹ mélòó ló ṣe. Yes, I don't care you are older than me. I don't care whatever your age. Yes, the truth I have to say, the truth must be told, and the truth must be said. We say the truth too. Because nísìnyí àwọn sọ pé ó lẹ́kọ̀ọ́, ó ní ìyá lé, ó ní bàbá lé, ó ti ṣe ò bàjẹ́ gan. Ọ̀rọ̀ bàjẹ́ là ń sọ yìí. Àti dọ́dà àti bàjẹ́ tá a ti respect yín kí lè ṣe ṣèbí ṣe lè ń pa gbogbo ẹ̀jẹ̀ ṣèbí ṣe lè ń da gbogbo ẹrú ṣèbí ṣe kan tẹ́ ń ṣe nìyẹn. So ká kúkú fẹ́ kan má lẹ́kọ̀ọ́ ká kúkú fẹ́ kan ká blackmail ká ranjú mẹ́yìn gan náà kójú yín náà ràn. Bóyá brain yín á ṣí. Ẹja máa gbọ́ lọ. Kẹ́ má sọ pé òjíṣẹ́ ẹjọ́ ẹ ti pọ̀ jù. Yes, sometimes we have to talk because àwọn mi tẹ́ bá ti ń sọ ọ̀rọ̀ kẹ́ ẹ la ọ̀rọ̀ mọ́lẹ̀ báyìí ẹlòmíì ò ní gbọ́. Gbani máa sọ pé what is happening there? What are you saying? What exactly is the problem? Gangan. Níbo ló ti ṣẹlẹ̀ gangan náà? Ta ló gbé mọ́tò fún náà? They want you to be writing. I don't have time for writing. I don't have time to write any message to anybody. If you don't see, you don't see. If you don't run to a color, you don't run to a color. That's your own business, not my business. But what I'm telling you is that the Yoruba nation is going to stay, and the God send the Sunday Igboho. Just sit down, keep your mouth shut, yo. And don't tamper them. Don't do what? Don't trespass with them. Iná ni wọ́n ṣe tọ́. Ẹ wò pé òjíṣẹ́ wo ló ń sọ yìí? Yes. Wọ́n ṣe tọ́. Tó bá tún kọjá yìí ẹ̀. Wàá máa tẹ́ o. Má sọ pé ẹ̀bẹ̀ èèyàn ni. Yes, èèyàn ni èèyàn jẹ́ èèyàn lọ. Ẹja ń gbẹ́jà mi. Yes. Èèyàn ni ṣùgbọ́n àkàndá èèyàn ni. Ó yàtọ̀ sí ẹ̀yin òpònú yìí. Tẹ́ ẹ̀ mọ̀ kankan. Àfi kẹ́ ẹ máa bá gbogbo ẹ̀jẹ̀. Àwọn ìyá ayé tó ṣe ń jọ́ kìíní àná bó náà wà. Sùúrù tí bàbá Akíntóyè ní kọ́ nígbà tí bóun làwọn ìyá yín padà wá sọ pé kẹ́yìn náà nínú ẹ̀sìn. Gbogbo àwọn tó ṣọ̀dálẹ̀ sí lónìí gbòǹgbà yẹn níbo náà wà. Àwọn míì dé silent, àwọn míì ti gbọ̀run lọ. Àwọn míì ò tiẹ̀ lè sọ̀rọ̀ mọ́, àwọn míì gan sọ̀rọ̀ gan ẹ̀ lè gbóhùn wọn mọ́. What are you talking about? You're not saying he's not the one doing it. So dìgbà tó náà bá tó bọ́lẹ̀ látọ̀run, ẹ̀yin kì í ṣe ilé aláìgbàgbọ́. Ó dìgbà tó náà bá tó bọ́lẹ̀ wọ́n sọ pé èmi náà lọ́run tí mo tẹ́tẹ́tẹ́. Ìgbà yẹn tó fẹ́ believe, just stay there, they play. Inú ẹ̀ lọ́lọ́run ẹ wà. Yes. Forget your pastor, your church. I'm sorry to say. Inú ẹ ò ní Ọlọ́run ẹ wà. Ẹja continue. Ẹ má bínú pé òjíṣẹ́, you talk too much. Ẹja talk. There's sometimes that you have to talk. Mo ṣe wáyé. See ọ̀rọ̀ yóò bá ginger me, I won't talk. If you see me sometimes I will not post more than one video. I'll just leave and go. But when the ọ̀rọ̀ is coming, oh my God. My husband be saying, Otito, ito ṣe náà ti tó. Ito ṣe náà ti tó. Tí n bá sọ pé sọ pé nílò ju 30 minutes náà, màá ní má bínú bó ṣe wá sí mi lọ. Bí inspiration ẹ ṣe gbé wa náà, màá make sure pé mo tú síta tán. Mi ní hide anything. So the inspiration come today, so please, ẹ bá mi gbà bẹ́ẹ̀. So let's continue and play what we are playing. Kájọ máa gbọ́. So tó bá fẹ́ ṣọ̀dàlẹ̀, àbò fẹ́ join Yorùbá Nation, make sure I'm just advising. Advice yín náà ni o. Ẹ má sọ pé àkílò dẹ́ẹ̀dì ṣé Yorùbá Nation wá lè tó yẹn. Yorùbá Nation wà láì ó rọ̀. Just clean heart, just clean mind. We love it. I'm not playing, I'm not joking. You see I'm just trying, I'm just smile. Yes, if you join Yorùbá Nation with clean heart, kí ọkàn yín neat and clean mind, wàláì ṣé ló máa tàbí pé bí kẹ́ gba Yorùbá Nation yẹn lọ́la ló ṣe máa rí lójú yín. Wàláì kì í ṣe lọ́rọ̀, just try it. Yorùbá Nation lè tó yẹn láti join. We are not scare you. You can join with clean hand. Àbí clean, ṣé clean hand náà ni ẹ clean hand. Let me just put it like this. Join with clean hand, kọ́wọ́ ẹ mọ́. Join with clean heart, kọ́kàn rẹ mọ́. Join with clean mind, kí èrò inú rẹ ṣe kí ni
come on, then you will love Yoruba Nation. It will be like, oh my God, it's like we should just connect Yoruba Nation tomorrow. That's how it's going to be on your body. That's going to fatty. Oh my God. You think I'm playing? Ah, I'm not playing. I'm not joking. So I'm just joking. Just not show me go to serious. Just see, but by the time the seriousness, me by your daddy. This woman is serious. You just see like that. Just she's not doing like this. She don't even know what you are saying. She's just talking rubbish. Oh, you see, I'm talking rubbish, Abby. Ah, my rubbish. Don't worry, my rubbish is going to be something one day. And you always say this woman said that time, but you don't take it serious like that. Yes, you want me to be doing like this? No, don't take it serious, and it's going to come to pass. That is it. Either you take it serious, you. Or you don't take it serious, you. Yoruba Nation, what is going to come to pass? Just forget about your dream. Just forget about that when God time is the best. Yes, God time is what is the best. Because this làwọn kan máa ṣe wàràwàrà bí ẹni tó de epo gbóná sára. Ẹmọ tó máa gbé òróró kaná. Tó máa ń kán omi sí. Ẹmọ bó ṣe máa ṣe wà. Bẹ́ẹ̀ làwọn ìyá yín ṣe ń gbà náà. Just let's wait for the God time is the best, and it's very soon you will see the God time is the best. You will see the time. Tó bá fò òtọ́nú ṣe, you will see the result. Tó bá fò òtọ́nú ṣe, you will live. What I'm saying, you will live to see Yoruba Nation Kuruku. Let's tell you to the let me tell you the facts. Okay? Just see. And you will be being like, oh my gosh. Let's continue playing. Next time I suppose you should do it for do till you rojọ́. Jẹ́jẹ́ rojọ́ sometimes. That gbà pé àṣà lè rojọ́. Tell la fi ṣe like street ara ṣe bẹ́ẹ̀ ká rojọ́ gidi gan kó rí àwọn míì lè kíkìn kó ní wọ́n lè pè kán lè ní sense. Let me continue. Àwọn Yorùbá sọ pé ohun tá bá rí la máa sọ. Ohun kinní kan ni àríkà ni bàbá kinní kan ẹ máa yanjú ẹ nǹkan tí mo kọ́ mọ̀ ní pé nǹkan tá a bá rí la máa sọ nǹkan tá a bá mọ̀ la máa sọ bẹ́ẹ̀ ni tí bá wo èbú mi táwọn mi ti bú ìyá mi táwọn ti bú but forget about èbú I don't care. You know you boo me tomorrow, I don't care. What I care is Yoruba Nation with gold. That is where I'm going. I don't send you either you write rubbish comments or you talk to me anyhow, or you say you don't even like her, or you say kò tiẹ̀ gbọ́n kò tiẹ̀ mọ̀rọ̀ so tiẹ̀ go, you are very stupid. Mo ṣe máa ń kọ́ nìyẹn o. Anyway, I'm stupid yo, but I'm saying the fact yo. Either I'm stupid or I'm not stupid, I don't care. I don't yeah, I don't care. I don't send. Where I'm going is where I'm going. I'm not looking back. That's why I always tell no more. When I'm telling no more on this channel, you know that this woman that is telling no more. Maybe some people still want to join Yoruba Nation with dirty mind. I think it's like a dirty heart. That's why the Spirit is telling me to talk to you now, so that you can change your mind, so that you will not regret in your future, like some others that regret now. Yeah. Join. I repeat again. Join Yoruba Nation with your clean heart, clean mind, and clean hand. Let's continue. Kò sí nǹkan bá sábẹ̀ ṣe èmi náà gbé wọn ní ṣe lẹ́yìn ọ̀kẹ́dà àmì ọ̀la iná. Àbí o. Tí mo gbé Olódùmarè. Ìbàjẹ́ nìyẹn. Ẹ mọ̀ ẹ̀kí ẹran ní ọ̀rẹ́ wa ni. Olóyè Sunday Igboho ló ń pè náà fìdá. Náà fìdá lálẹ́. Olódùmarè. Kábíyèsí Olódùmarè. Lọ́ọ̀ì kan wà. Náà fìdá lálẹ́ garaga. Àwọn pè ní Sáìdì yẹn. Kẹ́ máa gbọ́. Sáìdì rẹ̀. Ó sọ Sunday Igboho dáadáa. Wọ́n dáadáa. Agbẹ́bí tó wọ́n dáadáa. Àpọ̀mọ̀ láìkí bàbá yẹn náà. Kò sọ̀rọ̀ Sunday Igboho níbi rí.
The man joined with clean heart. Yes. Mo wá dọ́kọ̀ mo ní ọjọ́ kan máa wà tí màá dọ́kọ̀ pẹ̀lú ìránṣẹ́ yìí. Orí wípé wọ́n sọ̀rọ̀ tí máa ń dùn mọ́ nínú lórí ẹ̀. Because àwọn ọmọdé kí àìfibi sólóore. Títọ́ bí ọlọ́gbà ìfibi sólóore. Ìfẹ́ wọ́n ní ká máa ń sọ kí ló ṣe ń gbọ́sẹ̀ náà ní jọ́m. Bẹ́ẹ̀ ni. Ìgbọ́sẹ̀ náà ní jọ́m. Ẹni tó bá ti ẹ̀rọ gbọmọ ọdẹ kí àti fẹ́ ọmọ ìjọba kọ́ńtì mi lọ. Iná mà jẹ́mọ́ kúrò. Lọ́kùnbọ́mọ́kúá. Lọ́jọ́mọ́kúá. Olódùmarè. Ọlọ́run mẹ́jà arógun lórílẹ̀-èdè náà. Mẹ́jà arógun lórílẹ̀-èdè máa lọ́kọ́. Ẹ bá lọ́wọ́ ọ̀tẹ́rù. Ìwọ̀n tí wọ́n fi tẹ́lẹ̀ lọ́sẹ̀ kí ni. Ìlú ọmọ lọ́wọ́ ẹja gbàgbé lórí ẹ̀. Ọkùnrin ní Sunday gbọ́. Bẹ́ẹ̀ ni. Olùkọ́ wa ní bó ṣe wà yẹn pé ọlọ́pàá Bọ́lá Ìgè. Ayé gbà wọ́n ẹ̀ dá. Sunday bẹ̀rẹ̀ náà pa Bọ́lá Ìgè àwọn òkè mi. Ẹ bá bẹ́ẹ̀ ní nǹkan kan sọ mọ́. Àbí ẹ bá wá sọ fún mi. Ìlara ni ìbàjẹ́ ènìyàn. Kó sì dé báwọn làwọn lè ṣe báyìí. Àkójọ àgbọ̀ ṣe ń gbóríyìn fún kọjá oríyìn wọn náà ṣe ọ̀sùn Sunday bẹ̀ mi. Bẹ́ẹ̀ ni. Ṣé ọ̀rọ̀ Sunday mi kẹ́kẹ́ máa gbóríyìn fún? Àlọ́ bẹ́ẹ̀ máa gbóríyìn fún. Àbí o. Ṣùgbọ́n ẹ jẹ́rí wọ́n ní yìnyínyìnyín kábi sẹ̀mí. Ẹni ní sísẹ́ dé bẹ̀ fún ó sì tó fọwọ́ gbọ́dọ̀ pé àníyàn ní jẹ́lẹ̀ bàbá mi. Ilé òsì ní jẹ́lẹ̀ kò ní jẹ́lẹ̀ bàbá wa láyé. Bẹ́ẹ̀ ni. Láyé ilé òní jẹ́ wa. Bẹ́ẹ̀ ni. Nàìjíríà gbọ́dọ̀ bàjẹ́. Iná Yorùbá láíláí ilé òní jẹ́ wa o. Ẹ bá lọ wọ ọ̀tẹ́rù ìwọ tí ó fi dáná. Olóyè Sunday Igboho is a strong man. It's a strong man. Ẹ bá kó ń bí ẹ. Tẹ́lẹ̀ náà ti gbọ́. He's a strong man. Ṣé bàbá tiẹ̀ strong tó? Ṣé ìyá tiẹ̀ strong tó? Ní ìsọ̀rọ̀ sọ́kẹ́ kí ṣe ìyá tiẹ̀ náà ń ká tata tiẹ̀ náà ń tá. Bàbá tèmi ò strong tó. Ṣùgbọ́n ẹni tó bá strong tó ẹ jẹ́ ká gbéṣẹ́ ẹ jẹ́ ká yìn pé yes ó ṣe é. Ẹ jẹ́ ká sọ pé yes you did it. Òun làwọn kan fẹ́ sọ òun lẹ̀ ń gbọ́ lẹ́ẹ̀kan pé olóòpá Bọ́lá Ìgè tó fẹ́ gbọ́n olóòpá Bọ́lá Ìgè. Ara ìlara tá à ń sọ náà nù. Orí ìtàn máa fẹ́ tẹ́ bá wa ṣe báyìí. Ara àgbẹ̀ ẹ máa fi hò bí ejò ọká. Kò dẹ̀ tí nǹkan tẹ́ ẹ ṣe. Ẹ̀yin dẹ̀ sọ kíkan máa bá dúró ẹ wá bínú pé mo kàn ń sọ̀rọ̀ ẹni yìí mọ́ mi. Ó yẹ kí n sọ̀rọ̀ but ọ̀rọ̀ ló máa ń mọ̀rọ̀ wá nǹkan tí mo gbọ́ bí ló jẹ́ sọ bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ ní kan lọ máa dúró kíní kan bá tẹ bá fẹ́ kíní kan ṣe kíní kan gbogbo yín lẹ́tí mọ̀ ẹ̀yẹ máa wò lè kí n máa fẹnu sọ́mọ́. All my word I'm going to say is that if you want to join Yoruba Nation, I'm still repeating again. I think something is going to happen with this join Yoruba Nation that I'm still telling more since. Yeah. If you want to join, please, I'm begging you. Join with clean heart, clean mind, clean mind, and clean hand. You're going to enjoy it. Thank you very much. See you next time. Bye.